ní kí ni ìmọ̀ràn fáwọn èèyàn níbi àti ṣọ́ra fún àwọn ìlànà àti ẹ̀sìn àtọwọ́dá àwọn àdádálẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìmọ̀ràn àti ìpàkíyèsí oní pé rántí pé ara rẹ̀ ọ̀ràn náà àlìjánà ọ̀nà lọ yọ kìí ṣe iná. Sì má gbàgbé pé ẹni tí ó wọná iṣẹ́ kan ni ó ṣe tí ó gbé wọ̀, ẹni tí ó sì wà àlìjánà iṣẹ́ kan lọ náà ó ṣe tí ó gbé wọ̀. Tó bá sì pọ̀ bá fẹ́ràn ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kí ọmọ èèyàn ó rí lóòótọ́ kó fẹ́ràn ara rẹ̀ kọjá sísọ, in tó ṣe tó fi wọná kọ́ ló yẹ kó ọ̀rá gbálẹ̀, in tó ṣe tó fi dọ́mọ àlìjánà ló yẹ kó mójútó. Ẹ ti mọ̀ pé lójú ọ̀nà ìfẹ́ tẹ̀lé ti Allah, gbogbo ń tó bá ní ká ṣe èmi ò ní ṣe, ń tó bá ní ká má ṣe gan ìní ń tẹ̀bàtì lábẹ́ tàṣẹ̀tọ́ọ̀nì ni màá ṣe ìní ṣe ti Allah. Iná ní gbogbo àwọn ẹ̀sìn àtọwọ́dá tí máa jáde, nítorí pé ẹni tó bá ti sọ pé ní tó lùwà ṣe lẹ́sìn ó ti pọ̀ jù fóun, mọ́tọ̀ ó ti pọ̀ jù nínú Islam, irú wọn lẹ́rìí tọrọ lọ́rùn bàjẹ́ láti lọ tẹ̀bàtì ìṣekèfèrí lọ́rùn. Rmqk wọn náà gbọ́ fẹ́sìnù àbófò òfò burúkú. Àwọn èèyàn ń pa àlìjànú, àwọn èèyàn ń bọ àlìjànú, àwọn èèyàn ń pe àlìjànú, wọ́n fi Allah sílẹ̀ wọ́n á sìn àwọn alẹ́ rí lánàá kan ẹ̀rọ náà kan. Àwọn tó yẹ pé gbogbo tó bá pè ní Islam làwọn fẹ́ takò. Ó ní sọ̀láàtì gan àwọn máa ṣe sọ̀láàtì fún Allah, ẹ̀mí làwọn ń sìn. Kúfùrù lásán àti shirk. A sì rí wọn bá wí tí wọ́n ti sọ pájá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ, kì í sì pọ́dẹ ọ̀fán fèrè, àmẹ́tí burúkú ti di. So ìdínú tó fi jẹ́ pé wọ́n lọ tẹ̀bàtì, àwọn èèyàn sì pọ̀ nídìí dáadáa bí wọ́n ṣe máa pọ̀ nídìí ìbàjẹ́, torí pé ọmọ aná pọ̀jọ́ máa àlìjánnà lọ. Bẹ́ẹ̀ni náà lẹ́gbọ́ tá a sọ lẹ́ẹ̀kan, ìwọ Ádámù alayhi salam yọ máa ná sọ́tọ̀ yọ máa àlìjánnà sọ́tọ̀. Ìmọ̀ bò ní ṣe yọ wọn ìwọ ẹlẹ́dàá mi. Ọ̀dà nínú gbogbo ẹgbẹ̀rún máa yọ ẹyọ kan lọ sí àlìjánnà, ẹgbẹ̀rún dín kan lọ sínú ná. Bó lèmi pẹ̀lú rẹ̀ ó ṣe jọ́ kan nínú ẹyọ kan tí ó lọ àlìjánnà, iná ní nǹkan tá à ń dù. Wọ́n á jẹ́ pọ̀ fẹ́ wà nú àwọn ẹgbẹ̀rún dín kan tí wọ́n wọ̀ ná. Ọ̀wọ́ a máa sọ́njọ́ gbéǹde pé gbogbo ń tẹ́ ń sọ àkókò gbọ́ láyé nì. Àwa sọ pé a sọ fún ọ, wọ́n ní à ń gbàtẹ́ rí pé ń gbọ́ ẹ̀ bá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ fà mí. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ báwo? Adúrú rẹ̀ wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ fà. Ṣé bá ń jọ ń tanra wọn jẹ ni? Wọ́n ní bẹ́ẹ̀ yẹn, wọ́n ní nǹkan tí wọ́n máa fi wù àárẹ̀ àmódi àtàìsàn láì lo oògùn láì ṣèkan, sá máa lọ ọgbàdùn. Àwọn sá máa lọ ọgbàdùn lọ́nà bá kíra rẹ̀ bọ̀ wọ́n lọ́rùn. Sá máa lọ ọgbàdùn wọ́n wá sọ́ra rẹ̀ di á máa bọ̀ ẹ̀jẹ̀ agbádùn. Wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Gbogbo ẹ̀ náà ara ń tí kàtàkàtà máa bí ni. Gbogbo wọn bí tọ̀ríkọ̀ bí sùfíyà náà ni. Torí gbogbo ń dọ́wà tí ní ṣe kẹ́lá ń pè kíníkan rọ̀háníyà kíníkan kíní ń jẹ́ bẹ́ẹ̀ àǹjanú lásán lẹ̀ ń pè. Àǹjanú lẹ̀ ń pè. Ká pé kíníkan jẹ́ rọ̀háníyà sí Allah ni. Sí Allah rọ̀háníyà ẹ̀yin ọ̀sẹ̀ bọ́. Ẹ̀yin tẹ́ ń ṣe kèfèrí. Torí di ẹlẹ́yìn. Nínú tẹ́ fi wá sọ àtàbò fúnra yín oníkẹ́ẹ̀tì ẹ̀ gbọ́dọ̀ gbọ́ àwọn sọkúsọ. À ń bọ̀sibọ́sí pé mo tẹ̀ fẹ́ gbọ́ mo fẹ́ mọ tí wọ́n ṣe ń bẹ̀. Tọ́ bá gbọ́ tọ́ lọ fẹ́ gbọ́ tí wọ́n ṣe ń bẹ̀, tí ẹ̀gún wọn bá gan ọmú àfà, tí ẹ̀mú wọn bá yọ ọmú ọ̀bàrà rẹ̀ láàrin wọn. Torí ẹ̀ ẹni tó fẹ́ ṣoríire gbọ́gbọ́kúgbọ̀, ẹni tó fẹ́ ṣoríire kì í wòwòkúwò, ẹni tó fẹ́ ṣoríire kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́, ẹni tó fẹ́ ṣoríire kì í bá wọn jáde ní jáde kí jáde, nítorí kí aburú ọmọ bá ara mú kó lọ akọ́mọ́jà aburú ọ̀rá wa mú. Ẹ̀sìn olólùwà fi rán nàbì sí wa. Naam. Àbọ̀ ní
ó kọ́ ohun tí ẹ dá Rmqk ṣé lọ́lúwa fi rán Ànábì sí wa ó sì lè fi kúfúrú rán sí wa ó sì lè fi ṣírùkù rán sí wa wọ́n tún ní òkú yẹn mú fọ́tò rẹ̀ wá àwọn òjì ẹgbọ́rọ̀ ńlá wíwé ṣe kọ́kọ́ jí bàbá ẹ̀ èsè kọ́kọ́ jí yẹ ọmọ ẹ̀ tó kúndò ní jì tàbí ẹ̀kọ́ ni yóò bá lẹ́ni tí ó dasọ sí ni lọ́rùn níbi táyé lajú dé yìí ó sì fẹ́ máa tarọ́ gbóná ó rú rẹ̀ gán ti tó àṣírí ẹ̀ àwọn èèyàn ti mọ̀ pé rọ́ọ̀kìnì ọjà bó ti ṣe jẹ́jà rí ọ̀hà ló ń ti wọ̀ ohun ọmọ bó ń ṣe jáde tó ráwọn múlẹ̀ ni bọ́ bá múlẹ̀ ọpọlẹ̀ ọbọ̀ ń bẹ̀rù adúpẹ́ fún Allah.